ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó dẹ̀mí wá sí dásìkò yìí látàrí ti Islam. Ọlọ́run má ṣe wá ní kèfèrí láéláé. Kí àti ìgẹ̀ Ọlọ́run fún aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ní iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n gbélé ayé wọn ṣe. wa ma kunna ghaibin, bẹ́ẹ̀ sì ni àwa kò ṣàìwà pẹ̀lú wọn. ìyẹn ni pé àìṣe aláìsí níbi tí wọ́n ti ń ṣe ẹ̀ṣẹ̀ yẹn. gbogbo ohun tí wọ́n gbélé ayé ṣe pátá ó la máa ṣe kí ni ó ní a máa sọ fún wọn níjọ́ náà. eléyìí máa wà nínú tírà gẹ́gẹ́ bí Ibn Kathir ṣe ṣàlàyé ẹ̀ wípé ìtumọ̀ rẹ̀ náà ni pé tó bá dijọ́ gbéǹde alkiyama ọlọ́run ọba ìlékè ọlá ó máa gbé kalẹ̀ yurda'u al-kitaba yawma al-qiyamati fayatakallamu bima kanu ya'malun. wọ́n gbé tírà kalẹ̀ fún wọn, ìwé wọn níjọ́ náà. gbogbo ohun tí wọ́n ṣe níṣẹ́ ni wọ́n bá pàdé níjọ́. wa ma kunna ghaibin, àìṣaláìwà ń bẹ̀. ìyẹn ni pé àwọn ṣùhádà, àwọn ẹlẹ́rìí, wọ́n wà níbi tí àwọn ẹ̀dá tí ń ṣiṣẹ́ ọwọ́ wọn, àwọn màláíkà wà ń bẹ̀. kìí ṣe àwọn màláíkà nìkan, ọwọ́ ẹsẹ̀ kálukú náà wà níbi títí ń ṣiṣẹ́. tó bá dijọ́ gbéǹde Ọlọ́run máa kún un. a máa padà ṣàlàyé ẹ̀ náà lónìí pẹ̀lú ògo Ọlọ́run. èyí tí àyà Kùránì ń sọ yìí òun ni ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀jẹ̀jẹ̀ èyí tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ gbéǹde tá a mọ̀ sí alkiyama. àwọn oríṣiríṣi nǹkan òun ló máa ṣẹlẹ̀ níjọ́ alkiyama. nínú rẹ̀ òun ni títírà yìí. nínú rẹ̀ ni àyà tó tún tẹ̀lé àyà yìí gangan tá à ń ṣàlàyé lọ́wọ́ yìí. òun máa sọ̀rọ̀ nípa intaama sí aliwaznu walimizan, òṣùwọ̀n àti ìwọ̀n iṣẹ́. òṣùwọ̀n tá a gbé kalẹ̀ tá ìwọ̀n iṣẹ́ àti iṣẹ́ yẹn gangan kí ló wọ̀n. tá a bá débẹ̀ pẹ̀lú òkú Ọlọ́run a máa ṣàlàyé ẹ̀ náà. Ọlọ́run kò ṣe ní rọrùn fún wa. nítorí náà Ọlọ́run ọba àlekè ọlá ti ń sọ fún wa láàyè ni pé tó bá di ọjọ́ àlìkíyàmà Ọlọ́run ọba àlekè ọlá yóò gbé kalẹ̀ fún àwọn ènìyàn tírà àṣẹ wa. kí wá ní tírà àṣẹ yìí? tá bá wo ọ̀rọ̀ táwọn àfáà sọ nípa tírà iṣẹ́ ó pọ̀ dáadáa, ṣùgbọ́n a mú díẹ̀ nínú ẹ̀. òun náà ni nashiru dawawin, ṣíṣí tírà kalẹ̀ fún òǹkálukú láti ka ìwé iṣẹ́. òun náà ni sahaiful a'mal, àwọn ìwé àkọsẹ́ wa sí gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe sọ nínú suratul Infitar wípé kalla bal tukadibuna biddin, kalla bal tukadibuna biddin wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun. ọlọ́ni àwọn kèfèrí
tukadibuna bid-din wọ́n fi ẹ̀san nírọ́ yẹn pé nígbà pé ìdájọ́ àwọn ọlọ́run máa sọ ẹ̀san ìjọba fáwọn tó tẹ̀lé tiẹ̀ yóò sì fìyà iná jẹ àwọn tó bá kọ tiẹ̀ wọ́n sì nírọ́. ọlọ́run ní ẹ̀sìn náà wá wò ó wà inna alaykum lahafidin dájúdájú ó ń bẹ ní ọwọ́ ó ń bẹ lọ́dọ̀ kálukú wọn lahafidin àwọn olùṣọ́. Wa inna alaykum lahafidin. dájúdájú àwọn olùṣọ́ ń bẹ pẹ̀lú yín àwọn olùṣọ́ wo ni kiraman katibin. Kiraman katibin. Àwọn akọ̀wé tí wọ́n jẹ́ alápọ̀nlé. Ya'lamuna ma taf'alun. Ya'lamuna ma taf'alun. Àwọn wọ̀nyí kan gbogbo nǹkan tẹ̀ ń ṣe níṣẹ́. Wọ́n kọ iṣẹ́ náà sílẹ̀. Iṣẹ́ yìí ìwé tírà yẹn ọlọ́sọ pé ó fẹ́ ní ọrùn kó wá wa. Tá a bá wọnú Suratul Isra. Súra ìkẹtàlélógún nínú Kùránì, áyà kẹtàlá àti kẹrìnlá, Súra 17, áyà 13 and 14. Súra 17, Suratul Isra, áyà 13 àti 14. Ọlọ́ni wa kulla insani alzamnahu ta'irahu fi 'unuqihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. نعم. الله وكل إنسان gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan àbáyíká. وكل إنسان ألزمناه طائره في عنقه. Ọlọ́run ní gbogbo ọmọ ẹ̀dá pátápátá nínú ọmọ ènìyàn. Òun láti so tọ́ọ̀rọ̀ tírà rẹ̀ ìrúnùkì àti so máa lọ. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. Àmín wa nukhrij lahu tó bá ti lọ sí ìdá ìyáma nukhrij lahu àwọn àfààyọ làwù fún un. Kí ni ká máa fàyọ tí bá ń ṣẹ́ tó ṣe ta ọlọ́run yẹn nígbà wo láyọ̀ yawma al-qiyamah nígbà wo ìdá ìyáma. Kitaban tírà kan ní yalqahu yóò ṣalábàpàdé tírà náà manshura ní ìkàtà àti ṣí sílẹ̀. Èṣe kó ní ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ ṣe bí ni? Èṣe kó ní ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ ṣí tírà yìí. Tírà tí wọ́n ń sọ ìnílò ọgbẹ́ ìdèkè pé ó gbé fún ìyẹn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ ṣí. Yalqahu manshura yóò bá ní ṣíṣe sílẹ̀. Ọlọ́wà ní Iqra كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. Iqra kitabaka katira rẹ̀ kàfá ó tó ìnáfsíkà. Ìwọ fúnra rẹ̀ ó ti tó al-yawma lónìí alayka hasiba lóníṣirò. Ìwọ fúnra ẹ̀ tó ẹni tí ó ṣe ṣòro ṣe ààrẹ. Yẹn tí ọlọ́run bá lè jọlá kò ní ṣàbòsí fẹ́nikẹ́ni. Fúnra mi náà ló mọ̀ ká ké ló mọ̀ ká sí ọ létí tó fọ́ sọ pé tí wọ́n kà ní wọn kúrọ́ mọ́ mi ni. Iqra kitabaka. Ọlọ́wà ní mọ̀ ní ìtàdà. Bàní dára fa innama yahtadi li nafsi. Ẹnikẹ́ni tó bá tọ́ tààrà ọlọ́wà ọ̀dọ̀ tó kọ́ innama yahtadi li nafsi. Ó máa ń fẹ́ mi ara ẹ̀ ni, wọ́n máa ń tọ́lá. Wa man adalla fa innama yudillu alayha. Yàdìlù. Fa innama yudillu alayha. Ẹnikẹ́ni tó bá sì sọnù tó ṣìnà innama yudillu alayha. Wala taziru wizra ukhra. Ọlọ́ni wàlá tazinu wá sí ọ̀tún.
wọ́n zírọ̀ tún rẹ́rù ẹ̀ṣẹ̀ kan làtàzìrò onírú wíṣọ̀ òkúrọ̀ ẹ̀ṣẹ̀ ẹlòmíì níjọ́ náà wọ́n máa tún mọ̀ ápá bèbí àhátá lọ́wọ́ ápá ọ̀ṣọ́ra bẹ́ẹ̀ sì náà ò ní tẹ̀ ẹ̀dá kankan ní àbí ìjọkan àyà akọ́gbé òkúṣẹ́ ránṣẹ́ sí wa. Nínú ayà yìí àrígbọ́yé mẹ́rin pé tí bàbá wa táàkà nígbà pé ìdá ìgbàmà níbo ní ọlọ́run ló kú sí ọ̀run wa. Níbo láti fàáyọ ọ̀run wa. Tí wọ́n fàáyọ tẹ́kò láṣẹ náà á bà ní ṣíṣí sílẹ̀ tó ń gbàgbó ká iṣẹ́ wa ni. Kí wọ́n làwọn nǹkan tí wọ́n kọ sínú tírà yẹn ó fojú hàn wípé iṣẹ́ ọwọ́ wa máa ṣe ó kọ́ lẹ̀ torí bí àyà yẹn ó kíyà wípé yàrá mú lẹ́rẹ́ àìlú àwọn ọlọ́run àwọn mọ̀lẹ́kà yẹn mọ̀ nǹkan tá a ṣe níṣẹ́. Àmọ́ mẹ́rin wá wí ìsàn ṣùgbọ́n èròǹgbà wa àníyàn wa ń bá àgbèrò ṣe wọ́n kọ́ lẹ̀. Wọ́n tún kọ́ lẹ̀. Fún àpẹẹrẹ tó ṣe jókòó ìní ìsìn. Tàbí a ní bùkátà sí ibi abẹ́rẹ́ àtẹ̀yẹ̀lé tọ̀kùtọ̀. A lè sọ pé bájẹ́tì bá ní 60,000. Ó wá ní lẹ́mìí pé pẹ̀lú òjò ọlọ́run á lẹ́kùn 30,000 bẹ́ẹ̀. Sọ kó sọ lẹ́yìn kankan kan ló. Rírò tó owó yẹn wọ́n kọ kalẹ̀. Téèyàn bá wá rí iṣẹ́ tí èèyàn bá wá rí iṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n èèyàn pèrò rẹ̀ wọ́n kọ pé ó ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n ẹgbẹ́ kan péré ni wọ́n kọ kalẹ̀ fún un. Wọn ò ní kọ́ ní ìlọ́po. Gẹ́gẹ́ bó ṣe wà nínú àbí nígbà tí àlejò wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa arákùnrin kan tí máa ń náwó sójú ọ̀nà ọlọ́run náà àbí ìgbìmọ̀ fílẹ̀ ní ìtàkùn sóòrò. Ànábì sallallahu alaihi wasallam sọ nípa ọkùnrin kan tó ń já láì ní tó wá sọ pé law anna 'indi mala la'amaltu fihi bi'amali fulan. Ìbáṣepẹ́ mi náà ní ni bí arákùnrin tó lówó ìkóná sójú ọ̀nà náà ṣe ń nà yìí bẹ́ẹ̀ lèmi náà ó sì máa náà. Qala nabiyyu sallallahu alaihi wa alihi wa sallam. Òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lá ń bẹ fún wa sọ báyìí pé fahuwa biniyatihi fa ajruhuma sawa. Ẹwọ̀ rẹ̀. Ànábì ní pẹ̀lú àníyàn tó níyẹn. Pẹ̀lú àníyàn tó níyẹn. Ẹni tó ṣe yẹn àbọ̀ tó bá níyàn yẹn ẹ̀san méjèèjì bákan náà. ويدل على أنهما ليس سواء في الأجر من حيث العمل. شيخ الثاني رحمه الله رحمة واسعة وإنسان يرى ونترى مسيح العقيدة الواسطية العقيدة الواسطية ẹni tó kọjá àfẹnfẹ ní pílẹ̀ oníṣẹ́ ìsìláì mọ̀tẹ́míyà ṣùgbọ́n ṣáríhù rẹ̀ àlàyé ẹ̀ tí ṣe sọ́lé ṣe Muhammadu bọ́nù sọ́lé al-Uthaymin rahimahullahu rahmatan wasi'a ibẹ̀ ni mo ti ń sàlàyé ọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n nípa iṣẹ́ yẹn gangan iye pé àníyàn àwọn méjèèjì kọ́ ní kí wọ́n tó jíṣẹ́ yẹn ẹ̀san kan náà ni wọ́n jọ gbàdúrà àníyàn yẹn. Àmọ́ iṣẹ́ yẹn tí kó iṣẹ́ yẹn ṣe ti ẹ̀san tiẹ̀ yóò ju tẹ̀lé tí ò rí iṣẹ́ yẹn ṣe. Wọ́n lẹ́rìí ilé ni pé anna fuqara'a al-muhajirina lamma ataw ila nabiyyi. Àwọn aláìní nílùú Mẹ̀dínà tí wọ́n jẹ́ muhajirun, àwọn tí wọ́n bá nàbí wá láti Mẹ́kà sí Mẹ̀dínà torí wọn lè rẹ́ṣì sí. Wọ́n lọ bá nàbí qalu ya Rasulullah. Àdìsí náà wà ní orí àdìsí náà tó wá rí o. Pé ilé rẹ̀ ní Bukhari àti Muslim ni. Wọ́n ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna ahla kufuri sabaquna. Dájúdájú àwọn tí wọ́n rí jẹ yàtọ̀ sí pákó tí wọ́n lówó wọ́n mọ̀ ti gba wájú wa. Inú ti ìlú àwọn olójà àti sí ó ní dáàbà àálùkùfúrí nínú ojú
àwọn olówó ti kó ládàá lọ. Ó pé àlejò wa sọ fún wọn wípé tusabbihuna wa tahmaduna wa tukabbiruna dubura kulli salati salata wa salatin. Kódà wọ́n pé àwọn ẹni wọ́n ń ṣe sọ́dá pọ̀ àwọn ẹni wọ́n lówó tọ́ ẹ lójú ọ̀nà ọ̀nà àwọn ẹni wọ́n lè ṣe gbogbo àwọn ẹni wọ́n lè yọ zàká nítorí ẹ̀yìn ti yín ẹni máa ṣe subhanallah alhamdulillah Allahu akbar ní gbogbo ìtẹ̀ láti parí ìran ẹ máa ṣe mẹ́tàlélọ́gbọ̀n. Ló fi jẹ́ pé nínú àwọn ọ̀nà tá a lè gbà ṣe onígbé subhanallah 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 mẹ́tàlélọ́gbọ̀n báwọn láti tìrì alhamdulillah 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 mẹ́tàlélọ́gbọ̀n báwọn lẹ́sẹ̀ ń pè láti tìrì Allahu akbar títí tí ó fi láti tìrì. Ọ̀nà kejì ní pé a lè sọ pé subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar títí tí ó fi wá pé mọ́kànlélọ́gọ́rùn-ún. Ọ̀nà kejì tá a tó lè gbà ṣe nìyẹn. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ falamma sami'a al-aghniyaa'u bidhalika àwọn olówó bá tún gbọ́ bá dàbí ti pa àwọn tálákà ní tí wọ́n mọ̀ wí. فعلوا مثله لعل بعض الله يسلم فرجع الفقراء يشكون الى النبي عليه الصلاه والسلام awalaini àwọn tálákà wá tó padà sọ́dọ̀ ànábì àwọn olówó kan tó ti lọ ṣe ṣùgbọ́n láì mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n aláwọ̀ká mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn èrò ànábì ni dáadé ká fọ́tò lọ yóò tí ilẹ̀ ìyẹ̀ṣà kò sí tó fẹ́ ṣe sílẹ̀ yìí eléyìí ni àjùlọ ọlọ́run tí mọ̀ fún ẹ tó bá wù. Wọ́n lẹ́nu yẹ́kùn ànábì ò sọ pé ìnákùn mi ni yá ti kó àtọ̀rọ̀ tó àmẹ́rẹ́ wọn. Ànábì ò sọ pé pẹ̀lú àníyàn tẹ̀ ti nífẹ̀ẹ́ iná lẹ́nu lọ́wọ́ sójú ọ̀nà ọlọ́run akẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ kan lọ́wọ́ sì fún yín rárá. Iná àfàyọ́ ní orin pé lẹ́yìn bá bá níyàn dáadáa lójú ọ̀nà ọlọ́run tí ò wá ṣe é yóò mú kọ́ àwọn ẹ̀ka tó kọ pé ó ṣe dáadáa ẹ̀yọ̀ kan. Olóògbé ẹgbẹ́ gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ dáadáa lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní ká mọ̀ láníyàn máa ṣe. Ká mọ̀ mọ̀ sọ pé òun ò rò lọ, ó làwọn abéèrè lọ́wọ́ ẹlòmíì. Ébò ni àádọ́ òun sí rò lọ́wọ́. Àwọn níbi 250,000 naira. Ó dàbí ìgbà kan abẹ́bẹ̀rẹ̀ tàbí ní ìsìn àníbi 200,000. Abẹ́ change hospital and with owó abẹ́ bílẹ̀ 200,000. Àwọn akẹ́kọ̀ọ́ wípé kó ní èlò ẹ̀fọ́ rẹ̀ kò ń lò lọ́wọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ yìí náà ní kó láníyàn dáadáa pé gbogbo ẹ̀ ní ìgbé kalẹ̀ 200,000. Tó bá wá rí gbé kalẹ̀ ó kọ́ kalẹ̀ fún àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ sọ pé òun wá ní oná 200,000 sí ojú ọ̀nà ọ̀nà tó ti kó náà. Ṣùgbọ́n gbà tó ti láníyàn kó ṣe nítorí ìtọ́nà yẹn ní Frank sábàyé. ولأن هذا هو العدل إليس ببيت فرجل لم يعمل لا يكون كالذي عمل ẹni tí ò ṣiṣẹ́ kò lè dàbí ẹni tó ṣiṣẹ́ لكن يكون مثله في أجل نيته فقط ṣùgbọ́n yóò dàbí ẹni tó ṣiṣẹ́ yẹn níbi ládàá máa fún níbi àníyàn tó ní. وأما الهم وعمل هم فينقسم إلى قسمين. Kalau Yoruba maknanya apa sih? Itu tuan deh, ona ni ke nyumra rẹ̀ kó jẹ́ kó o ṣe pẹ́. Àyà hùmà àṣeyà wọ̀nyá àyùmá ìyàkùnrin wàhálì lẹ́yìn bẹ́ẹ̀ láti ṣe nǹkan ó sì dígírì sí kó wá ṣe tó kápá nú ẹ̀. Lẹ́yìn náà nǹkan kan wá kọjú òun àti ó ṣe ṣẹ́yìn láṣẹ pé fàáàdà yóò tàbùdáwò lè ájìrò káàmìlẹ̀ lórí ẹni ìyá ọ̀ iṣẹ́ ìrìnà kó ṣe parí. Ẹni ẹgbẹ̀rún òun fún àpẹẹrẹ wọ́n kọ́ mọ́ṣáláṣí lọ pé ìtàn. Ẹni máa ní òun ó kọ̀ tán ó sì bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lù. Bí wọ́n ṣe kọ́ mọ́ṣáláṣí yẹn lé ní tẹ̀báyìí ló bá kú jáde láyé. Wọ́n kọ́ lára kó kọ́ mọ́ṣáláṣí yẹn parí fún yìí.
kò ní kọ́ pé ní ìtẹ̀lú kọ́dí torí lẹ́yìn tí kò ní àníyàn ìdí ń ṣe lọ. Bàbá ní kí ẹ̀ rí ẹ̀ Suratul Nisa àyà ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ọlọ́ni wà mẹ́rin yá khuruj min baytihi muhajiran ila Allahi wa rasulihi thumma yudrikuhu al-mawtu faqad waqa'a ajruhu 'ala Allah. ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله. Ọlọ́run ní wọ́n ní yakhruj min baytihi gbogbo ẹ̀tọ́ bá jáde kú nílé ara rẹ̀. Muhajiran ila Allahi wa rasulihi bẹ́ẹ̀ tó ń ṣe kíra lọ sọ́dọ̀ Ọlọ́run àtòjíṣẹ́ wà láǹtọ̀ ẹ̀jẹ̀ra. Thumma yudrikuhu al-mawt lẹ́yìn náà ní kó wá dé bá kò débi tí ń lọ faqad waqa'a ajruhu ala Allah ẹ̀san rẹ̀ ti dé tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. وهذه بشرى لطلبة العلم إليه وأدعو ويكفي إذا نوى الإنسان أنه يطلب العلم وهو يريد أن ينفع الناس بعلمه ويقوم عن سنة الرسول صلى الله عليه وسلم وينشئ دين الله في الأرض ثم لم يقدر له ذلك بأن مات مثلا وهو في طلبه فإنه يكتب له أجر ما نواه وسعى إليه. ẹnì kan tó bẹ̀rù kó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun fẹ́ nímọ̀ ẹ̀sìn tá a máa ń pè la fẹ́ kéwú nílẹ̀ Yorùbá ó tilẹ̀ jẹ́ kí a fẹ́ kéwú yìí ọ̀pọ̀lọpọ̀ àìyéèyàn sọ́tọ̀ kí ni ìtumọ̀ kó fẹ́ kéwú. ẹlòmíì tó fẹ́ lọ kéwú ni pé àáfàá kan kò dán lójú ẹ̀. Wọ́n ló sì máa kéwú. Kí ni bí ó fẹ́ máa pè dán? Kí ni dọ́tà máa yẹn pa lójú ẹ̀? Ìdá tó pa lójú ẹ̀ ni pé ẹnìkan gbọ́ àǹfààní. Àǹfààní ẹ sáwà lówó níbẹ̀ ní ẹ̀sìn àbáwọ̀ padà. Òun bá délé tó bá bá àwọn èèyàn bí mẹ́wàá. Bọ́ọ̀sì yẹn jẹ̀ pé lóògbé ara wa. Kí ló dé sí òsì o? Wọ́n bá bá ta fún wọn sátọ̀ kálẹ̀. Àwọn obìnrin wọn kúlẹ̀. Dáàpọ̀ àpá ọlọ́run nípa ti jẹ́ sànú wa. Ẹni yẹn ẹnu rẹ̀ ó ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Kò lè sọ̀rọ̀. Àmọ́ rẹ̀ tó ti wá yọ nísìnyí wá ń gbòòrò sí i. Ẹ dákun, ọmọ kékeré ní kò mọ yé ni. Bàbá mi kí ló kàn tó ẹ máa lọ owó òun èyí kò sí ìrẹ́ dákun torí ọlọ́run. Ó wá pẹ́ lápá mi tí èmi ẹsẹ̀ torí ti yá mi. Lọ́dà, ó kàn gbá inú báyìí, àwọn bá wọlé ẹ̀ tó kàn padà. Ìdáná àwọn àwọn àpàdé àkùnrin òkú fẹ́ ní mẹ́ta gbàmọ́lẹ̀ nǹkan tó wù kí wù. Tàbí lóde bóyá bí ìkómọ àbíbéyàwó àwọn ẹlẹ́rìí olókùú ẹ̀rọ tí wọ́n dábàá jáde ìdílé olókùú. Àbáyé wa ká dáadáa kó bá kó àbáwọn wa ń fowó tó ń sẹ́lẹ̀ àwọn ọmọdé tó ń kó sí gbogbo àpò kú. Wọ́n tó wá gbogbo ń sinú báyìí. Nígbà gbọ́dọ̀ pé ayé àwọn afá àti wá ká báyìí ó kọjá ayé ọ̀lẹ́ tẹ́ láfa ìdí tó pèlú ẹ lọ kí wúwo. Olàbá ìlú wa pé mẹ́tọ̀ lábàlẹ̀ ìgbẹ́ni ní ìmàábí fásábì ọdẹ mìíràn ọ̀ṣáàbí. من طلب العلم للمعالي فاز بالفضل من الرشاد فيا لخسران طالبيه لنال الفضل من العباد. من طلب العلم للمعالي ẹni tó bá ń wá ìmọ̀ tiẹ̀ nítorí ibi tí ó ṣẹ̀rí sí níwọ̀lú nítorí ìtọ́lọ́run nítorí ìtọ́run. فاز بالفضل من الرشاد. Ìrè o látara ọ̀nà mọ̀ ìlọ́lá tó ka ẹ̀kọ́ lọ́wọ́ àlùfẹ́ náà olórí ilé náà ni. فيا لخسران طالبيه. Ẹ wá wo orí ikú ẹnìkan pání iná ilé. فضل من العباد. Ẹni tí ń wá ìmọ̀ nítorí tí ó gbà lọ́wọ́ àwọn èèyàn.
torí tó fẹ́ máa gbà lọ́wọ́ àwọn èèyàn ló ní wáyé mà orí ikú ní fún. Kí la fẹ́ fàyọ bẹ́ẹ̀ pé ẹlòmíì tó bá fẹ́ ké o tó lọ fi ké o lò. Ṣùgbọ́n àwọn tá à ń ṣàlàyé yìí làwọn tí wọ́n ń fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n fẹ́ nímọ̀ wọ́n fẹ́ ké o nítorí báwọn fẹ́ nímọ̀ ẹ̀sìn káwọn lè ṣàlàyé Islam fáwọn èèyàn. Al-ilmu haqqun wat-ta'allumu batilun. Shattana bayna haqiqati wa maza'imi. Shattana bayna haqiqati wa maza'imi. Fal-'alimu an-niqliru yunkiru qawmahu من بدعة وضلالة ومغارم من بدعة وضلالة ومغارم. Ẹni tó lọ kọ́ kéwù tiẹ̀ nítorí pé fẹ́ kọ́ àwọn èèyàn sọ́nà ẹ máa kírun déédéé báyìí ni wọ́n ṣe ń kírun ẹ máa gba àwẹ̀ báyìí ni wọ́n ṣe ń gba àwẹ̀. Báyìí ni òfin ó de òwò eléyà láàmù. Ọ̀sán kan náà èso òtìsàn àbí o ti lọ ra igi ọsàn láì tẹ̀ kí ìtànáà náà lè gbé yóò sùn. O ti san owó igi ọsàn. Wàá lè ṣàlàyé báwọn èèyàn pé ìbánu kò bá ṣẹlẹ̀ ìsìlámù. Iṣu tí wọ́n gbìn tó ti ta sínú ebè wẹ̀yọ́ra. Èèyàn lè ra aṣọ tí wọ́n lélẹ̀ kó na ṣùgbọ́n wọ́n ra oko tí wọ́n ti gbéṣu rìbánu kò bá ṣẹlẹ̀ ẹ́ wọ́n á hù kan nísàlẹ̀ máa hù kan lókè ìrọ̀ ní rìbánu ṣẹlẹ̀ ẹ̀sìn ìdí tó fi lọ kí ó nù. Kò fẹ́ sàlàyé fáwọn èèyàn pé bàbá yìí ti kú onílógójì ọjọ́ tí bàbá kú abẹ́jókòó àdúrà fún rárá o fún ìjókòó àdúrà fún Sunnah. Àwọn ọmọ rẹ̀ lọ́sí láti rántí bàbá ìsọ̀rọ̀ ogójì ọjọ́ ojoojúmọ́ gbogbo ìgbà tí wọ́n ti rántí bàbá bí àwọn tó jáde láyé ni wọ́n máa ṣàdúrà fún. Ẹ lọ́tẹ̀ àbá abẹ́kẹ̀ ìjókòó owó láti lè bá ẹsẹ̀ sọ́dákọ̀ tàbí adíyá ẹni táwa lọ́rẹ̀ tẹ bá níbi wà lọ ẹ sì dé fún wa lẹ́kọ̀ọ́ káwà bá níbi yìí lọ. Wọ́n kè sí torí pé bàbá yìí afẹ́ ṣàdúrà fún yìí. Ẹ̀kọ́ yín tẹ́lẹ̀ ní kẹ́ báwọn àfa ní nǹkan àwọn tí wọ́n dó sójú ọ̀nà ọ̀nà kìí ṣe dọ́ọ̀ kó mọ́ àbídọ́ ìgbéyàwó àbídọ́ tẹ bá lágbà kan ẹ̀fẹ́ fún wọn rárá. Àwọn yẹn ibi tó ń fi lọ kọ́ ẹ̀sìn yẹn láti fún ẹ̀sìn ká sórí ilẹ̀ ṣùgbọ́n wàá ní ọlọ́run kádà tó yọrí ẹ̀kọ́ ẹ̀. Bóyá bá ti kẹ́kọ̀ọ́ lọ olóba irú ẹni yẹn wọ́n máa ṣe kí ni wọ́n máa fún ní ẹ̀san rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Orí táwọn àìkọ́lẹ̀ kan ó ní al-ilmu haqqun wa ta'allumu al-ilmu haqqun wa ta'allumu batilun. Shattana bayna haqiqati wa magharimi. Shattana bayna haqiqati wa maza'imi. Àwọn ọmọ máa lọ kéwù torí owó yẹn àbí tí wọ́n bẹ́ẹ̀ rí láyé torí tó fi lọ kéwù yẹn àwọn bẹ́ẹ̀ máa fi dán ìmọ̀ ẹ̀sìn kì í yé wọn. Torí pé gbogbo ìgbà tó bá wà nílé pé kò ní kọ́ ìmọ̀ ẹ̀sìn. Tí wọ́n ṣàlàyé pé lè ní usul fíkì yóò ní kí owó wá sí ìlú kiri. Tí wọ́n lè ní mùsùlùmí hadith onímọ̀lẹ̀ hadith ní ìjókòó ti láyé. Ó lè lọ tọrọ ayé jẹ pé á usul ló jẹ nígbà tó bá jáde èyí yóò sọ padà. Gbogbo táwọn wá ní ìsìn yóò dọ̀ fẹ́ bá mú kàrẹ̀. Kò ní ẹ̀kọ́ ẹ̀. Ṣùgbọ́n tó bá jáde àwọn èèyàn wà á máa fojú oní mímọ̀ wò wọ́n máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀. Kàkà tó ṣàlàyé fáwọn èèyàn tó wèé sáàpá àti ń ṣàlàyé ẹ̀sìn. Tàbí tó sọ fún wọn pé ń fẹ́ béèrè ní kò yé òun mọ́ yóò wá máa fa ìmọ̀ kan sọ àwọn èèyàn lọ. Yóò máa ṣe náà pé jáàlú ọ̀ọ́kà nínú sùúrù fíkì. Àìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣe èèyàn lọ́nà ẹlẹ́ẹ̀kẹta ó tún hánà rẹ̀ pé ó ti lọ́wọ́. Al-ilmu haqqun wa ta'allumu batilun. Ṣùgbọ́n bí àwọn ṣe bí onímọ̀ yẹn irọ́ ní bẹ́ẹ̀. Shattana bayna haqiqati wa maza'imi. Shattana
بين حقيقته ومزاعمه. Bí sánmà ṣe jìnnà sílẹ̀ náà ni ìtẹ́pẹ̀ nínú òdodo àti ẹni tí ń ṣe bí onímọ̀ bẹ́ẹ̀ ló ṣe jìnnà síra wọn. فالعلم النحرير ينقذ قومه من بدعة وضلالة ومخارم من بدعة وضلالة ومخارم. Onímọ̀ tó mọ ìmọ̀ tí mọ̀ yanjú fún yóò la ọmọ ìwà àwọn èèyàn rẹ̀ níbo yóò ti làwọn. من بدعة وضلالة ومقارب. Yóò làwọn níbi bídíà níbi tí èṣà rẹ̀ ẹ̀sìn tí wọ́n fi kún yóò lè lè yẹn ṣẹ̀sìn. Ẹ má ṣe ẹ̀sìn kọ́ yẹn torí pé kò lákọọ́lẹ̀ kò ní torí oúnjẹ tí yóò rí ní díẹ̀ kó wá pè lẹ́sìn. Ṣé àwọn nǹkan tí èṣà rẹ̀ ẹ̀sìn yẹn á máa yọ owó torí báwọn èèyàn nífẹ̀ẹ́ kò ní torí tí ó jẹ yẹn kó wá pè lẹ́sìn fáwọn èèyàn ló lára ìsìn wá ẹmu kó bẹ́ẹ̀. Bíbí àti wàdọ̀lẹ́lẹ́tì àti àánú yóò la àwọn èèyàn rẹ̀ di àánú. Ẹnìkan ò ní kàn sọ̀rọ̀ láyé kó wá bá kó láàfà alámọ̀ yóò ti dàrú. Kó wá béèrè lọ́wọ́ ẹ̀ yóò ní bàbá láyé kó lóun ò ní bàbá. Ìyá ń bá òun ò ní ìyá láyé. Ìgbà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ láyé tó sòkú wọn, wá òun ò sòkú wọn. Yóò sábà òkú òun ṣe ìyá nǹkan méjì ni. Ó padà tó fún àdúrà fáwọn òbí rẹ̀ wọ́n fi ń ṣe ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ọ̀nà pa ẹran kan sójú sáré wọn tó fi bẹ̀ wọ́n. Àdébìsí ni láàkọ́ ọ̀gbìn Islam kò sí bàjẹ́ sílẹ̀ lórí sáré nínú Islam ẹ̀kọ́ ni. Ìbídíàtì wàdọ̀lẹ́lẹ́tì wàmọ̀gọ́rin. Kúfúrú yóò la àwọn èèyàn rẹ̀ kúrò níbi iṣẹ́ kèfèrí oníṣọ́lá ọ̀tá sọ nínú yẹn nìkan ti bí nírí kí àfáàṣẹ yẹn lè bọ̀ kú. Àkọlé òkú bí lọ bí igbó sódò ìwọ ni èyí mùsùlùmí lọ. Ó láàbà kan sọ fún un nígbà tó ń jáde sí tó òun iṣẹ́ ilé kò lọ bọ̀ fún tó bá bọ̀ fún òun iṣẹ́. Àfáà ní kò bọ̀ fún àbúrò torí tó bá yá ọmọ mi ní ìsìn máa kàn ṣòro ìṣòro òní máa kàn ó lè jẹ́ òun yóò ṣáájú kírun ní dọ́kítà aláwọ̀ mọ́síláṣí ní ìsìn nílé kírun lẹ́yìn ẹ̀ àwọn kan sì ń ṣọ́ mi tí bá tọ́ra ayọ̀ sọ̀sẹ́yìn wọ́n ti mọ̀ pé wọ́n kírun lẹ́yìn ẹ̀ fún òkè kírun wàhálà dé wọ́n wù lẹ̀ wé fún mi yá wọn sí wá àsìkò náà máa gbọ́ tọ́mì mà ẹ àfáà ní bẹ́yẹn lọ sí ní ó lọ ọ̀gún kó wà lè rí ní kó wà lè rí iṣẹ́ ó lọ tàrí ọ̀nà tó ṣe mọ́. Ìwé wa kọ̀ dáadáa táwọn èèyàn ń sọ. Wọ́n lọ lára yóò làwọn pàdé. Wà á kọ́ ní. Yóò làwọn ló kó gbèsè. Oníjà tí òun gba gbèsè bọ̀ mọ́ lọ́rùn. Afẹ́ ṣe nìka gbéyàwó nígbà pẹ́fẹ́ wà lákùrẹ́. Àìmọye àwọn èèyàn tí wọ́n ń gbéra wọn sílé ní ọkọ níyàwó tí o ṣe ti sáàbù pé lẹ́kọ̀ọ́. Ìgbà táwọn máa ń ṣàlàyé nìkan nínú bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ́ẹ̀ gbà bá ṣe kò jù báyìí lọ ni. A ní kó jù bá lọ pé láyà. Pé àwọn sì lọ báwọn òbí rẹ̀. Àwọn òfin wọn lé àwọn àfáà ló sọ báwọn. Àwọn gbọ́dọ̀ pàgò. Àwọn gbọ́dọ̀ ṣe ní wọ́n láka oríṣiríṣi tí wọ́n sọ́dọ̀ pé yóò jẹ́ káwọn ṣe ní ìbí mọ́. Bí àwọn sì fẹ́ ṣe ìbí lọ́nà ẹlòmíì ti bímọ lọ́rùn, ẹlòmíì ti bí méje, ẹlòmíì ti dàgbà. Ẹlòmíì bí méjì tí àwọn àbá ló sọ máa ń dọ́nà pé àwọn bá pàgò ní ibi oṣó. Tó pọ̀ báwọn rẹpẹtẹ, sí ìgbì náà lè ṣàlàyé tí ó jù báyìí lọ. Báwo ni nǹkan tí ó là ọ́ nínú tí ó mú ọwọ́ náà ṣe gbọ́dọ̀ ṣe ló ṣe? Kéèyàn ṣe sì ná kí kéèyàn wọ náà tọ́lọ̀ wá forí jíyàn kéèyàn sì dúró wá. Ìtọ́lẹ̀ làwọn níbi ìsìn náà ní kéèyàn ó ṣègbéyàwó, ó ṣe ní láti nira. Tó bá nira ìdáhùn yóò ní padà sí ìdìsìn náà. Wọ́n padà sí ìdìsìn náà. Ọ̀la yóò la àwọn èèyàn rẹ̀. Ẹlòmíì wá lọ ṣéńgà náà ó jẹ gbèsè. Kí ló jẹ gbèsè fún mi káàsì? Ìkómọ kí ni ìnira ẹ̀? Ẹ̀rọ ẹlòmíì ò ní kómọ rẹ̀ alówó olówó kí ló dé? Ṣèlú wúrẹ́ lòún sìn alùpùpù kò ráìsì méjì. Ó fẹ́ gbé àwọn ẹgbẹ́ kan
ṣé ànábì ní ẹ bá fẹ́ ṣe kó wọn pẹ́pẹ́pẹ́ ìbáná bí sọ wípé kullu mawludin rahinatun bi haqiqatihi tudlahu yawma sabihi wa yuhlaku wa yusamma ọmọ kọ̀ọ̀kan lábẹ́rẹ́ kọ̀ọ̀kan lóko fún káàkà fún níjọ́ kíni o níjọ́ keje tàbí àfà ìwọ̀n orí rẹ̀ lásìkò lóko tó dáa. tó bá lè pẹ́ẹ́rẹ́ kó ní láìsí ṣe sí bí tó bá rí bí yàn igi dábí ṣe kí ni ẹ̀fọ́ kẹ́jọ kó lára ẹ̀ pín fáwọn èèyàn dandan ní kí wọ́n bá yọ àjọpọ̀ ni yóò sì jókòó pín fún wọn lábẹ́ fi ṣe ìkọlù ẹran yẹn ló pàtàkì jù. Tẹ́lá wá lọ bí ìkómọ ní owó tí wọ́n ná ń bẹ̀ ó máa ju owó tí wọ́n máa ná ń bẹ̀ ó máa ju nǹkan tí wọ́n fi ra ẹran lọ. Wọ́n sọ ọ̀lẹ̀ wọ́n sì rẹ̀ sí wọ́n wà lọ gé ẹran lọ́jà wọ́n rẹ̀ ẹja wọ́n rà pọ̀nmọ́ wọ́n mú mínírààsì ńbẹ̀ wọ́n mú mọ́ọ̀tì ńbẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n wá ṣe eléyìí ní abẹ́rẹ́ ìwọ ló yá jù èwo ló rọrùn jù. Nítorí náà tó bá jẹ́ àfá òní mímọ̀ yóò na àwọn èèyàn rẹ̀ ní dídé àti wàmàgọ́. Yóò làwọn kó bẹ̀ lọ́kùn sànù wa. Àbá máa ń sàlàyé pé tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó lọ kẹ́kọ̀ọ́ tó lọ wá ní títí tán lé bá yóò gbà ládàá rẹ̀ yóò gbà ní ẹ̀kúnrẹ́rẹ́. Eléyìí àdájọ́ Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ilé ìdá mẹ́rìndọ̀ ní àgbèdò àwòsá àtàrọ̀ kutiba lahu mithlu ma kana ya'malu muqiman sahihan. Imam Bukhari àti Muslim ló gbà bí sí wa. Astagfirullah Imam Bukhari. Àdábì ní nígbà tí ẹrú sì kan bá ṣàárẹ̀, àwòsá àtàrọ̀ tàbí rìnrìn àjò. Ẹrú sì tó sàárẹ̀ ìtàbó nílé àwọn ìrìnàjò ó ti níṣẹ́ dáadáa kan tí máa ń ṣe tẹ́lẹ̀ báàrẹ̀ ò bá kọlu. Ó níṣẹ́ dáadáa kan tí máa ń ṣe tẹ́lẹ̀ bí ọ̀gá rìnrìn àjò. Ó ṣeéṣe pé yí máa ń jí lóògùn yẹn lọ́fíìlà. Ó ṣeéṣe tó jẹ́ wípé àsìkò dùhà páńpẹ́ yálẹ̀ báyìí máa ń bí dùhà. Ó ṣeéṣe pé òun máa ń jókòó sí mọ́ṣáláṣí tó òun ó fi yọ tí ó fi hùn kẹ́tẹ́ pé ní ìṣọ́. Tóun bá yọ tán ni ẹ máa ń kí o kìí ṣe tóun bá ń lọ lọ́wọ́ o torí èèwọ̀ ni kí mùsùlùmí ó kírun nígbà tí òun yọ lọ́wọ́ ráfàmàkalẹ̀ kó yọ tán. Àyàfi àwọn ìrun kan táwọn afá níta wá tó lè àṣbá gẹ́gẹ́ bí tahiyatul masjid àbẹ́yẹn jí. Bó wá ní lásìkò òun ti kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ó bá yẹn nípa ìrùn ó yọ onígbà náà ní iṣẹ́ rí oòrùn yẹn ó yọ níbi ìwo èṣù méjì. Àwọn bá nítumọ̀ rẹ̀ kọ́ ni pé ìwo yẹn ló ti yọ ọ̀nà ibi tí oòrùn ti yọ yẹn èṣù ó lọ dúró bẹ̀ nígbà tó bá fẹ́ yọ láàrọ̀. Yóò wá sẹ́ẹ̀tì ìwo rẹ̀ méjèèjì sí ibi tó oòrùn gbà gòkè. Àwọn tí wọ́n wá mú oòrùn lọ́nà ó máa forí balẹ̀ oòrùn tó ń jáde lẹ́ni tí ń forí balẹ̀ fún ṣàìtọ́nù. Ànábì fún wa ní èèwọ̀ ní fáwọn mùsùlùmí láti máa kírun lásìkò yẹn káwọn náà má bá máa forí balẹ̀ fún aṣèǹtọ́ tàbí tó má dàbí ẹni báwa náà forí balẹ̀ fún. Ṣùgbọ́n báwo yẹn bá ti yọ tán tẹ́ẹ̀ bá lè jókòó sí mọ́ṣáláṣí lẹ́yìn tó kírun súnkún ìtàn. Èèyàn wá jáde tí tóun fi yọ tí iṣu òun fi jáde tán wá yan nípa aráka méjì ẹ̀san bá kọ́ ọ́ lẹ̀kún lẹ́sẹ̀ tó ṣe kó múra kan tàbí ájì kan. Báyìí ní sọ̀rọ̀ yẹn o, sallallahu alaihi wasallam. Ẹni tó lọ kó náwó tó lọ rúmọ́ àti tó ṣe ẹ̀san dáàfún náà láàfún wọ̀ náà. Ọ̀rọ̀ tí mo sọ níbi àṣìgbọ́ ní ìjẹta ẹlẹ́gbẹ́ ní ajẹ́ pé kò ní ìdíkà lọ mọ́ta. Òun lọ mọ́ta ní. Owó tẹ́lẹ̀ wà ní olówó lọkùnrin bá ń ṣùgbọ́n àwọn omi lójú ọ̀nà ọlọ́run. Òun ti yan náà bí láì ṣọ̀rọ̀ òun ti gbalada ájì òun lọ mọ́ta. Irú ẹni yẹn tí ò bá ṣọ́ra rẹ̀ yóò jẹ́ káfíìn. Torí pé tí Ànábì sallallahu alaihi wasallam tí Jibril béèrè lọ́wọ́ rẹ̀ fàbírí ní àlè Islam ẹlẹ́ẹ̀karùn-ún ni pé wàtàkù jáde lẹ́yìn tàbí ìsàkọ́ọ̀tà ilé ìsàbílà ó ṣe ájì nígbà tó bá ní àpárá jùlọ
èèyàn yàtọ̀ sílẹ̀ tí ń yan lọ́fíà tí ń gba ládà ájì ṣùgbọ́n wọn ò ní kọ́lẹ̀ pé ó lọ ṣe ájì ṣùgbọ́n ẹ̀sán yẹn ni wọ́n fẹ́ fún. torí náà wọ́n lọ kọ ẹ̀san yẹn sínú ìwé pani ẹni tó ṣàárẹ̀ tí ò ráyè ṣèbáàdà yẹn nígbà tó ṣàárẹ̀ tàbí rìnrìn àjò kò wá ráyè ṣèbáàdà yẹn amọ̀lẹ́kọ̀ọ́ tó kọ́ sínú ìwé rẹ̀ pé ó ṣe mọ̀kímọ̀ nígbà tó bá wà nílé ìsọ̀lé náà ń tara rẹ̀ ya. ẹni kejì nípa orin ayélujára náà fi ṣe yìí wàyà túrúkú máa ìkúdọ̀rọ̀ ti àárẹ̀. فيكتب له به حسنة كاملة بنيته. wọ́n ní ẹni yìí ó bẹ̀rù láti ṣe dáadáa o. ó jí fìdí ó fẹ́ ṣe ṣùgbọ́n kò wá ní kápá láti ṣe á kọ́ ọ́ lẹ̀ kó ṣiṣẹ́ òǹdà lẹ́yìn ọ̀kan torí àníyàn rẹ̀. wàá mẹ́sẹ̀ yìí àt. ṣùgbọ́n àwọn ẹṣẹ́ ẹbú bá a ṣe láyé fàkínà oyúkúta bá rẹ̀ ìsáni عمله ويكتب عليه ما أراد وسعى فيه ولكن عجز عنه ويكتب عليه ما نواه فحملناه. ọmọ ènìyàn tó bá gbèrò àti ṣàfùrú kan lórí rẹ̀ tó sì ṣe iṣẹ́ yẹn iṣẹ́ tó ṣe yẹn wọ́n wà á kọ́ kó ṣe ẹyọ kan kó fi ṣe ní ìlọ́po. á kàrà ṣàlàyé èèyàn náà wípé àwọn tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bá ṣe sọ nínú Quran ẹni tó bá ṣe ẹyọ kan ó kéré jù mẹ́wàá láti ṣe ìlọ́po rẹ̀ fún títí lọ ọgọ́rùn-ún títí di ọgọ́rùn-ún méje gẹ́gẹ́ bá wọn bá ṣe mú àpẹẹrẹ rẹ̀ wá pẹ̀lú kíni ọkà tó ní sírí méje sírí kọ̀ọ̀kan wá ní tó ọgọ́rùn-ún tí ọlọ́wọ́ bá ní máa ń ṣe ìlọ́po ẹ̀san dáadáa fún àwọn ẹrú sílẹ̀ Yorùbá ṣe fẹ́. ẹni tó ṣàbúrú ti ṣe ọ̀ṣìṣẹ́ àbúrò kí àkọsíṣẹ́ àbúrò àbí wọ́n kọ àbúrò kan fún un. torí pé àlejò ṣùgbọ́n ẹni kejì tó gbèrò láti ṣàbúrú ṣùgbọ́n kò wá rí àbúrò ṣe ìgbàgbẹ́ ti lọ́tí òfìṣẹ́ pa ẹni tó ṣàbúrú báyìí àrí. ṣùgbọ́n ẹni gbèrò láti ṣàbúrú ṣùgbọ́n kò rí ṣe àkọ́kọ́ ṣe náà. ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wà ní Imam Bukhari àti Imam Bukhari àti Muslim. nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé idha iltaqa al-muslimani bi sayfihima nígbà tí àwọn mùsùlùmí